ọmọ kan ni wọ́n ló dóòyàn dídò yóò sì jẹ́ túmọ̀ sáwa wọ́n ní ọpọlẹ́rìn nígbà lé ó lè wọn ó tó mú ọ̀yà rẹ̀ wá ní jẹ́wọ̀n ọ̀nà pọ̀ wọ́n ní kí la ikó bírèkì ẹ̀ lọ́dọ̀ àwa òṣèré gbogbo nǹkan bá ní sowápọ̀ látàwọn obìnrin tẹ́ ẹ bá sì kíyèsí ẹgbẹ́yìn a máa dá fún kò sóbìnrin òṣèré tó ṣe pàtàkì lóde òní tí ó pè wọn òfókó kan díhùn rí nínú ẹgbẹ́ mi ò rí tó wá dogun lọ́mọ ìbáṣẹ́ ìlọ́tọ̀ ẹ̀wú ẹ̀ pariwo ẹ̀ wọ́n á dọ́gbọ́n fún un ó dùn yàn púpọ̀ mo sì mọ̀ pé ẹ̀yìn ẹ̀ ò lè dáa fún wọn sọmọ ọlọ́mọdé lẹ́wọ̀n torí kíni tí ì sì ṣe pé ẹ̀jọ́ ṣe dáadáa fúnra yín rí eré ni àwàdà ni eré ni àwàdà mo sì pé lédi yẹn mo ní ó jọ ọmọdé ni ẹnu wa lóòótọ́ ẹ lè ti lówó kéèyàn ọmọ jẹun lójúmọ́ ní bàbá not how well not how far but how well àbọ̀láṣà tá ìfẹ́ gbọ́dún má dàrú rẹ̀ sí délé òdúlé o onídélé òdúlé náà ò jẹ́ báwọn sọrú ẹ̀ ọ̀dà jẹ́ ń sọ tí mò ń fẹ́ mo ní Yọ̀mí Fábíyì tẹ́ ẹ fẹ́ mú tiẹ̀ mọ́ mo ní kódà alátòṣe ni ìṣúṣe alátòṣe onírọ́lọ́ kan náà ni wọ́n mọ̀lọ́dà mo fẹ́ ọgbà gbogbo ẹ̀ pátápátá ó ní ẹ mọ gbọ́ àbá ẹjọ́ ẹ bọ́ọ̀lẹ̀ ń bẹ̀ mo nínú ọkọ̀ ni mo wà ní òní lórí tẹ́ ń bá ń sọ ni ṣe bẹ́yìn náà bóbìnrin ẹ lè gbà kan ṣe bẹ́ẹ̀ fọmọ yín mo ní but now I'm talking to you as your father èmi ń bọ́ sọ̀rọ̀ bíi bàbá ń tẹ́mi ń fẹ́ nu ó kàn pa fóònù ó tán. princess kọ Ìyábọ̀ Òjó ni princess èmi rò jọ sọ̀rọ̀ torí princess gan ò fọ́kà lórí ọ̀rọ̀ Ìyábọ̀ Òjó là ń rí oríṣiríṣi recordings ẹ̀ òun là ń rí princess ò fọ́kà wọn ò bá fipá balò ebi ẹ̀yin náà rí fídíò ọ̀hún sódò ó lè ti ṣe ńgbà tí wọn ò jọ mọ̀ irọ́ o bí eré ni kíní ọmọ jọ láàrin wà láì àmọ́ fi ṣeré bẹ́ẹ̀ náà ti wá ẹ gbọ́dọ̀ pé ẹ̀dọ́ra yín irọ́ lẹ̀ ń parẹ́ bá lé ṣé rọ́ ni ṣé wọ̀ lọ́kọ́nù wọn wọn rèé dé gbé kámẹ́rà fún ọ pé oṣù wájú ni ebi iléeṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ ti wá ẹ̀nà ẹ má sọ bẹ́ẹ̀ ní mọ́ṣáláṣí gan wọn ń dóra wọn àbí chọ́ọ̀chì ni ẹ sọ no tell me láìsípá èyí ò mú parwa ibẹ̀ ìbáwò dáadáa ẹjọ́ tẹ́nìkan rò lẹ́ ń gbọ́ ẹ̀rí pọ́mọtọ̀ náà ń bẹ̀bẹ̀ pé dákun mọ́ ṣe ọ́ mọ́ bínú ẹni tí ó lò pa máa bẹ̀bẹ̀ ni ẹni tí ó lò pa ìbẹ̀bẹ̀ ó yẹ kẹ́ ẹ wo yún ọmọlá ẹ sá ṣùgbọ́n àwọn ọmọ òde òní owó làwọn dé bá